kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ mọ̀nàwó ń patí mọ́ tó gbalé tó gbajù tó gboko Portable ọmọ Lálọ́mí ó ti fi gbé bọnu o ó ní ẹ bá wa tún òfin ṣe o a máa náwó ṣùgbọ́n kí wọ́n má bowó náírà jẹ́ ló ṣe pàtàkì o wípé àṣà àbílẹ̀ wa ni o wípé kí wọ́n máa fọlọ́rin blessing kí wọ́n máa fọlọ́rin lówó wípé ń tọ́ dáa ni o. tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá ni mo fa kọ́kọ́rọ́ fún un wípé Portable ọmọ Lálọ́mí etí ẹ̀ mélòó mo ní mo fẹ́ràn rẹ̀ pọ̀ tọrọ ọmọ ológo ni èyí ṣe tí mo fi ń pè lọ́mọ ológo àtàpàtà dìde tó tóra rẹ̀ bí wọ́n bí Portable ó sì túnra ẹ̀ bí ó di champion níbi kákọ hip hop ìwé mélòó lọ́kà à mélòó lọ́ bárol ṣùgbọ́n ó gbìyànjú ìwọ̀n bá ń tọ́mọ̀ ọ jálùbọ́sà sí kò sì fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun Ọlọ́run dé fún Ọlọ́run gbà fún. ṣé nǹkan rẹ ni kí náà ó tọ́jú ìyá ẹ̀ kú àbí nǹkan rẹ ni kíkàn ó tọ́jú ìyá ẹ̀wẹ̀wù ẹ̀jẹ̀ kò dáa àwa tá à ń pò ògo ni kò dáa kó sojú wa lẹ́wọ̀n ni mo fi ṣe ń gbẹ́rẹ́ ìpàkọ́ mo rò pé náà wá dẹ àwọn fọ́máǹtì ẹ̀ síta wọ́n sọ fún pé kó sì ní sùúrù South Africa tó wà ó wípé ó dàbí wípé wọ́n ti ń wá ó dàbí kíni ó dàbí wípé wọ́n ti ń wá kíni á sì ń wọ́ ọmọ ọlọ́mọ fún àwọn owó tó ti há tó ti fọ́n fáwọn olólùfẹ́ rẹ̀ Number 1 wọ́n lówó ìbí security tí wọ́n bá fẹ́ kó lójú agbo táwọn èèyàn bá fẹ́ ṣé wọ́n á pé kí báńsà ọmọ ọ̀nà èèyàn pa bí owó tí a bá dà wàràràrà jẹ́ mú tèmi lọ́nà ọba sí ni wọ́n kó ń bẹ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì Portable tún jọmọ tó lójú àánú bàbá wo bí àwọn olólùfẹ́ wà ṣòṣòṣò ó lè bọ́ọ̀lẹ̀ ó ti bọ́ọ̀lẹ̀ rí pé ẹ jẹ́ gbogbo ọjà àmàlà ìyá alámàlà èló ni gbogbo àmàlà rẹ máa tà á tó sì sanwó àmàlà káàsì fálámàlà tí kálukú sì jẹ àmàlà tó yó bákí bẹ́ẹ̀ ni máa ṣe kò wá dáa káfojú olóore gògè ó ní mo fi fà á tí mo fi sin gbẹ́rẹ́ ìpàkọ́ kò wù mí kí nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí o ọmọ dáadáa ni Portable ọmọ mi ni ọmọ ń ràwọ̀ mẹ́ǹdínlógún kọlọ́mọ̀jẹ́ ràwọ̀ rẹ̀ ọlọ́mọ̀jẹ́ ọwọ́ ọkàn láéláé ó náà sọ̀rọ̀ ó ní kí wọ́n bá wọn gbé òfin yẹ̀wò kí wọ́n bá wọn wọ́gbọ́n dá sí èyí kan kí wọ́n sì dákun òun gbọ́ pé ń wá wọn kí wọ́n mọ̀ mú òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àṣìṣe tó ń bá ti ṣe kí wọ́n gbà pé ọlọ́kùnrin tó gbọ́kùnrin mi kí tinú ọmọ ẹgbẹ́nu kí tìta ọmọ ẹgbẹ́ ta ni wọn ò tún gbọ́rù rẹ̀ lọ́dọ̀ òun mọ́ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó tún wá bá àwọn olólùfẹ́ rẹ̀ pé ṣé ẹ gbọ́ o bàbá mọ́ fúnra wa lówó side corner láti mọ́. Portable ọmọ Lálọ́mí la lè fi wé bí ìgbà táì lọ ọmọ wúrà ń rèèní níjọ́ táì lọ ọmọ wúrà bẹ̀rẹ̀ sí ní rèèní tí a bá sọ fáwọn arúnà sọ̀lá pé yóò padà gbalẹ̀ tó rin rẹ̀ ọ̀dẹ̀fà green òun kì í tú dànù eléyìí jò tó ṣe pé ń gbò ní ìdáná tí a bá sọ fáwọn alápàlà tó kọ̀ǹfàmù ńjọ́ náà pé ọmọ tí mọ̀mọ́ ń lùlù fast tempo yìí ni ọmọ padà gbàjọba ó pé ṣé ń bo ni ó gbégbà bẹ́ẹ̀ lọ̀rọ̀ Portable jẹ́ ọmọ Lálọ́mí àwọn tí a hẹ́pù ẹ̀ gan ìràwọ̀ rẹ̀ ń jó wọn lọ́wọ́ ó sì ń bà wọ́n lẹ́rù bọ́ bá kọlù yàn bí ìgbà tí rún mọ́lẹ̀ bá kọlù yàn ni ẹ máa sí àkíní yìí o ẹ bá ń gbé. àwa lọ bẹ́ẹ̀ àwọn èèyàn máa náwó téèyàn bá ń ṣe patí. nínú ẹni tí kinní ń bà ọ̀kan ni mo jẹ́ ń bẹ̀ níjọ́ wọn gbófin jáde pé wọn ò gbọ́dọ̀ náwó fún èèyàn mọ́ bó o láwàá ṣe mo ti ṣe patí rí n ò ní dákọ̀ fígọ̀ fún ọ nígbà ó di Monday rẹ̀ mo ṣe patí Sunday nígbà ó dijọ́ Monday rẹ̀ mo rẹ́rìn wọnú báǹkì tí mo ti lọ fowó pamọ́ tí mo gbé Ghana must go ńlá tá a dà á lẹ̀ tó di padà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  ntẹ èèyàn bíi mẹ́ta báńkà tá à ń làágùn
owó tuntun lọ bí ilẹ̀ bí ẹni àwọn kan wà ń bẹ̀ bọ́ndù bíi mẹ́jọ tá a kọ́kọ́ sà ọ̀tọ̀ bílẹ̀ wa ni ṣùgbọ́n kò sí ní táwọn èèyàn gbà mú tí wọn ò ní lò ńlòkulò. sásà bílẹ̀ bàbá wa ńlẹ̀ Yorùbá ni kéléré ọmọ náwó kéléré ọmọ ṣeré káfọ́ owó wà rárá sásà wa ni sá. ṣé àṣà wa ni ká dáwọ́ lẹ̀ káwọn èèyàn ọmọ sà ká máa tẹ̀ ẹ́ bá a ṣe ń jó. bí ṣe ń bẹ lọ́wọ́ aláìsàn ní ń bẹ lọ́wọ́ adámọ̀rú. ń bẹ lọ́wọ́ aráàlú sì ń bẹ lọ́wọ́ ìjọba. ẹ rí ọ̀rọ̀ owó tí àwọn èèyàn ń ná lójú agbo yìí ó ti fa ìmọye sábàbí. Number 1 tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n ń gé orí èèyàn wọ́n ń fá kinní kan wọ́n ń fá kinní kan wọ́n ń gé kinní kan. wọ́n ń gbé èèyàn wọ́n ń pa èèyàn wọ́n ń tù fún ẹ̀ wọ́n fi ń ṣòwò. nínú ntọ́kọ́kọ́ ẹ̀ǹtáìsì wọn tí wọ́n fi mọ̀ pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ òun ni kéèyàn máa lọ rèé lọ patí jù. àwọn ọmọ kéékèèké òun kéékèé ní tẹ̀ ń rí patí òun tẹ́ ẹ bá wọ kílọ̀bù èèyàn ó sì ṣe. ọtí tí wọ́n pè ní 50,000 100,000 tí wọ́n máa mú tí wọ́n fi máa wẹ wọ́ báyìí tí wọ́n bá jẹ chicken tán tí wọ́n jà pa ò tí wọ́n fi wẹwọ́ tí wọ́n lè múgò mẹ́rin rẹ̀ kí wọ́n tú kí wọ́n sọ̀gò lẹ̀. pé POS jáde ẹjẹ́ àwò bóyá a lè ha owó díẹ̀ bóyá a lè ha owó díẹ̀ àwọn olólùfẹ́ wa tí wọn ò gbowó rí ẹjẹ́ àkọ́kọ́ fáwọn olólùfẹ́ wa bíi 10 tí wọn ò jẹ́wó rí lórí ètò yìí ẹjẹ́ àkọ́kọ́ fún wọn. Rasida Sọgbèmí Àlàbí ó ti jẹ́wó rí. Adébáyọ̀ Tìmílẹ́yìn tí bọ̀yì ti jẹ́wó rí. Ànímọ̀sán Abíọ́dún Ṣó ti jẹ́wó rí. Ọmọọlá Popsi Bigi ìwọ ló lé ètò. Abídèmí Ọlábísí ọ̀yá send account number. Abídèmí Ọlábísí send your account number. Abídèmí Ọlábísí send your details. Ẹ máa ṣe àyè 30 times. Àháwó fún 30 èèyàn. Ntí máa yà mí lẹ́nu ni pé ńgbà tá a bá wà lórí ètò pé ẹ máa ṣe àrẹ. Ńgbà bá parí ètò lẹ́ẹ̀ máa pè mí pé àwa la ṣe àrẹ lẹ́ẹ̀kan. O irú ọ̀rọ̀ mi tí wọ́n gé tí máa pa mí lẹ́rìn lórí TikTok inú àwọn blọ́gà onígèékúgèé. Ibi mo ti sọ pé bọ́ọ̀ bá fẹ́ àjọ máa sọ̀rẹ́ lórí ètò yìí má pè mí pé ọ̀dálẹ́sẹ̀ kí n wá ràn ọ́ lọ́wọ́ o. Ntí mo sì wí kọ́hún ntí mo wí ni wípé fóònù tẹ́ ń pè é sí fóònù bíi sẹ́ni ẹ má tọrọ ọ̀ràn lọ́wọ́ lórí ẹ̀ torí pé àwọn ọmọ tí ń gbé wọ́n gbà yín blọ́ọ̀kì n ò sì fẹ́ kẹ́ ẹ dínkù nínú àyìn olólùfẹ́ mi. ni mo fi pé tọ́ ọ bá fẹ́ àjọ máa sọ̀rẹ́ lọ kì í ṣe pé bóyá mo fi kórìíra yín o. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà ọmọ ẹni ìjọ bá ti pèrè lọ́kùnrin àjẹ ẹ̀bùn lónìí àtàyà díẹ̀ kí ni Pàṣọ sọ ká tó gbọ́n tí Pàṣọ wí nípa ọ̀rọ̀ àwọn EFCC ẹ̀jẹ̀ agbọ́n tí Adéwálé Àyùbá wí Adéwálé Àyùbá Mr. Johnson ẹ̀jẹ̀ agbọ́kéde àti polówó ọjà méjì tán káwá gbọ́n tí Adéwálé Àyùbá Mr. Johnson sọ ọmọbìnrin tí mo ní kọ́ send account details àti ìrìn o àwọ̀yáwó nídìí ẹ̀nu káfẹ́ lòmíì. David Ẹniọlá Mákindé ọ̀yá